sílẹ̀ ní ọdún nínú báyìí. A ti wà pẹ̀lú ìríjú àtọ̀kan nínú ikọ̀ Elédùmarè, Prophet Michael Ọlọ́run bẹ ìdásílẹ̀ ìjọ lọ́gbọ̀n ìfẹ́ tó wà ní ìpínlẹ̀ Èkó. Bàbá ká tó wọlé ètò, ẹ bá kí àwọn èèyàn wa. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi àtojú tó ń wò mí níbi gbogbo lórúkọ Jésù Kristi. Àánú Ọlọ́run tó péye tó máa ń múni kúrò nínú ìṣòro, àánú yẹn kó bá yín ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Bàbá ń darí gbéyẹ̀wò ní sáà yìí lọ́nà tó jẹ́ pé kò ní nǹkan tí etí ò gbọ́ rí, ṣùgbọ́n àwọn kan ní ó dáa, àwọn kan ní kò dáa, àwọn kan ní kò yẹ kí èèyàn mú nǹkan kan mí mọ́ àdúrà, pé bí ẹni ṣètò, bí ẹni pé dáńpẹ̀ létò, bí ẹni pé à ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ni, bí ẹni pé à ń fi agbára fi ń wá nǹkan tí ò yẹ ká fi agbára wá. Àkọ́kọ́, kí ni ètò nínú Kìrìsìtẹ́nì? Ṣé ètò tó wà ní Báíbù, àti pé ṣé ètò dáa kéèyàn ṣe, tó wá dáa kéèyàn pa ètò pọ̀ mádùúrà? Ẹ ṣé gan sà. Lórí nǹkan tẹ́ wí yẹn, ọ̀rọ̀ gidi ni. Ṣé rí, orin kan sọ pé òpè èèyàn kò mọ̀, bẹ́ẹ̀ ni òye yìí kò yé aṣiwèrè ènìyàn. Now, kí ni Bíbélì yẹn ń try láti sọ fún wa ni pé ọ̀pọ̀lọpọ̀ ló ya òpè nínú nǹkan ẹ̀mí. Ṣé rí, Ọlọ́run fúnra rẹ̀ jẹ́ Ọlọ́run ètò. Èèyàn ò dẹ̀ kí ń sọ fún Ọlọ́run pé báyìí ni kọ́lọ́run ṣe rìn. Ọlọ́run ló mọ bóun ṣe máa rìn. Máa fún wa ní àwọn àlàyé kékeré kan tá a máa mọ̀ pé Ọlọ́run jẹ́ Ọlọ́run ètò. Ibikíbi tó bá dẹ̀ wun Ọlọ́run, òun lọ́lọ́run máa ń gbà. Even nígbà tí Ọlọ́run dá ayé òun ọ̀run, ètò ló fi dá gbogbo ẹ̀ kó tó di pé ó wá gún régé. Ẹ rí, ètò dá nínú ayé ènìyàn. Ètò ló lè mú kí ayé ènìyàn kó gún régé. Even àwa tá à ń gbàdúrà, ètò gangan náà ni àdúrà fúnra rẹ̀. Tẹ́ bá rí nígbà tí Jésù máa ṣe àwọn iṣẹ́ ìyanu ọ̀pọ̀lọpọ̀, nígbà míì Jésù á ṣe kinní kan, ó lè bùntọ́, ó lè dá itọ́ sílẹ̀, kó ṣẹ̀ṣẹ̀ fi nǹkan pò, kó ṣẹ̀ṣẹ̀ mú amọ̀ kó fi potọ́, kó fi lẹ̀yàn lójú. Ètò ni. Ẹ wo ibi tí wọ́n ti fẹ́ ṣèdájọ́ ọmọbìnrin alágbèrè yẹn. Jésù ó lọ sílẹ̀, ó fọwọ́ tẹ àwọn nǹkan kan nílẹ̀. Now oníkálùkù ń ju òkú ọwọ́ ẹ̀ sílẹ̀. Ètò ni. So ètò wá yàtọ̀ sí ètò. Ètò ẹ̀mí mímọ́ ọ̀tọ̀, ètò ara ọ̀tọ̀, ètò ẹ̀mí ọ̀tọ̀. Ibi tí ètò ti yàtọ̀ síra wọn nìyẹn. Now, ṣé wá rí, àwọn kan máa ń believe pé èmi náà ti wà nírú ẹ̀dá bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ rí, ńṣe ló dàbí pásítọ̀ kan tó ń sọ̀rọ̀ ní alẹ́ nígbà kan lórí kinní. Ó ṣe bank manager ní, bó ṣe kó bank the next thing. Chọ́ọ̀chì ló gbé kalẹ̀ nítorí ó ti lọ theology. So ó wá ń sọ̀rọ̀ níjọ́ kan, ó ń sọ pé kò jẹ́ kó máa gbàdúrà fẹ́yàn, ó jẹ́ kí wọ́n máa gbàdúrà fúnra rẹ̀ ni. Ó gbàgbé pé òun gan nígbà tó ní problem ní báǹkì yẹn, wọ́n gbàdúrà fóun. Meanwhile, nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ ní báǹkì ó ṣẹlẹ̀, ó jẹ́ ọ̀rọ̀ owó tó pọ̀, so ó dẹ̀ really ṣẹlẹ̀, so wọ́n lè kúrò ní báǹkì. Ó wá wọ ó di pastor. Now from there, ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Ṣùgbọ́n níjọ́ kan, àwọn tí ìjà ò bá bá ló máa ń pè rẹ̀ lọ́kùnrin. Nítorí pé kò sí ìjà tó bá rí, ṣùgbọ́n nígbà tó di pé nǹkan kan ṣe lẹ́sẹ̀ tó ń gbé káàkiri, tí ò lè rìn, tí ò lè ṣe church, tí ò lè ṣe kankan, so kó tó di pé nìkan á darí ẹ̀ sí church ọ̀dọ̀ mi pé lọ sọ́dọ̀ pastor yẹn, gbogbo òun ní ti fẹ́ tán. So kó tó di pé Ọlọ́run wá ṣáà wòsàn lọ́jọ́ tó dé gangan, lọ́lọ́run wòsàn pé bye. So mo dẹ̀ ti máa ń wo program ẹ̀ lórí telly. So wọ́n á wò pé nísìnyí ètò la ṣe sí ẹsẹ̀ yẹn. Ọlọ́run ní kí n bu omi ojú kan, Ọlọ́run ní kí n ṣe nǹkan báyìí, ìtọ̀ ìdájí, nǹkan kan kí n ṣe. Ọlọ́run ṣáà sọ àwọn ètò yẹn fún mi. Mo dẹ̀ da àwọn ètò yẹn sínú abọ́, a dẹ̀ fi fọ ẹsẹ̀ yẹn, a dẹ̀ pa láṣẹ pé kó rí bẹ́ẹ̀. Ó dẹ̀ fẹsẹ̀ rìn níjọ́ kan ṣo. So tí ò bá sí ètò yẹn, á ti gbé lọ sí ibì kan, àìmọye deliverance tọ́nà ṣe tó ń ṣubú ṣeré tó yẹ pé síbẹ̀síbẹ̀ nígbà tó bá tún délé, ẹsẹ̀ tún máa kẹ̀ sí. Ṣùgbọ́n lọ́wọ́ kan tí ètò yẹn ti bàlẹ̀ ẹsẹ̀ yẹn, àlàáfíà bàlẹ̀, kò sí pé ó ṣe irú ẹ̀ mọ́. Now, tí ètò ò bá ní pàtàkì ni, Ọlọ́run ò ní sọ pé òun dá gbogbo nǹkan yẹn nípasẹ̀ ènìyàn. Ọlọ́run dá.
ẹ wo orú bọ́lọ́run ṣe bùkún Solomon nípa ètò ni bẹ̀tẹ̀ ọlọ́run ò condemn Solomon. Nínú ìwé àwọn ọba tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sí lọ síbẹ̀ àárí àwọn ẹyẹ kan tí wọ́n sọ pé wọ́n máa ń tà nígbè ayé Solomon. Kí làwọn ẹyẹ yẹn ṣe ń tà? Because àwọn ẹyẹ yìí ẹyẹ àṣírí ni to the extent pé tí èèyàn bá mọ̀ tẹ́mi ọlọ́run bá darí yàn tó bá ṣe bó ṣe jẹ́ kó ṣe ó possible kó lè di pé nǹkan tó máa fún ní wealth tó máa fún ní ọlá tó máa fún ní ọlá tó máa fún ní lógo ọlọ́run dẹ̀ condemn ẹ̀. Àwọn èèyàn máa ẹ wo ìgbà kan arákùnrin kan nǹkan kan ń ṣe nǹkan tó ń ṣe arákùnrin yẹn ó jẹ́ kí lorúkọ ẹ̀ kòkòrò akòkòrò so ó jẹ́ arákùnrin pásítọ̀ ni ó dẹ̀ jẹ́ ilé kejì mi ló ń gbé ó jẹ́ arákùnrin tó dẹ̀ sẹ́yìn kan ti yọ eyín mẹ́rin eyín karùn-ún non plan láti lọ yọ ẹ̀mí ọlọ́run ṣáà jẹ́ kó bá mi pàdé mo bá sọ fún pé kó gba anointing kó fi pa ó fi anointing pa nítorí pé mo gba anointing yẹn gbọ́ ṣùgbọ́n eyín yẹn ò fi sílẹ̀ níbi tí mo ti fẹ́ lọ wẹ̀ lọ́jọ́ náà lẹ́mí ọlọ́run sọ pé kí n wo ewé tó wà ń bẹ̀ yẹn ó jẹ́ ewé tábà pé kí n lọ mú fárákùnrin yẹn kó lò báyìí pé kìíní kòkòrò tó ń jẹ́ léyìn tó ń ba gbogbo eyín ẹ̀jẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni kòkòrò yẹn yọ jáde life sí eyín arákùnrin yẹn báyìí ẹ̀dùn náà tí ò bá sí ètò yẹn báwo ló ṣe lè ṣe ó jẹ́ kó máa gbé eyín ẹ̀ káàkiri ó ti yọ mẹ́rin pẹ̀lú prayer so ọlọ́run dẹ̀ fi ètò yẹn ó fi tún ayé ẹ̀ ṣe now arábìnrin kan kú ní ó dákú lọ́jọ́ bóyá ó dákú bóyá ó kú láti Bàrígà ẹnìkan ní kán máa gbé bọ̀ nígbà òde pen cinema ó ti sọ ẹ̀mí nù wọ́n ní kán má gbé dúró nígbà tó máa dé church ọlọ́run sọ fún mi pé kí n bu omi kan sínú kí n gbé sí pẹpẹ pípé omi tí mo bù sí yẹn kí n pe orúkọ báyìí sí kí n wọ́n sí lójú ẹni tó ti gbé sílẹ̀ tẹ́ ṣiṣẹ́ ti bò ẹ̀mí alààyè sọjí ètò ní omi tí ẹ̀mí ọlọ́run ní kí n sọ̀rọ̀ sí yẹn ẹ̀rí ìjọ náà ni ọlọ́run sọ fún mi pé ilẹ̀ máa ń jẹ ènìyàn tí mo rí ibi tílẹ̀ ti ń lanu tí mo fi rí pé ilẹ̀ ń jẹ ènìyàn ọlọ́run dẹ̀ sọ ènìyàn dá padà di alààyè ó dẹ̀ lọ fomi yẹn wẹ̀ ó dẹ̀ padà di alààyè now tẹ́ bá rí nínú ìwé ìfihàn 22:2 ẹ̀mí ọlọ́run sọ̀rọ̀ kan níbẹ̀ even nínú ibi tí Jésù ṣe ìlérí pé òun ó fún wa ní ògo nígbẹ̀yìn máa lo 1000 year tí Jésù yóò jẹ́ ìmọ́lẹ̀ wa tí kò ní sí oòrùn tàbí òṣùpá tí kò gbogbo ẹ̀ yóò wà pẹ̀lú ìfẹ́ ọlọ́run ní dáradára now níbi tó yẹ pé gold àti diamond silver náà máa fi ṣe gbogbo títì rẹ̀ tí gbogbo ẹ̀ tó máa dára ẹ̀mí ọlọ́run sọ bẹ́ẹ̀ tẹ́ bá wo verse 2 Revelation chapter 22 verse 2 yẹn ó ní ó tan ó máa rí igi kan mọ́bẹ̀ tó máa jẹ́ igi ìyè fún gbogbo ọkàn alààyè igi ìyè wá ìtọ́lọ́run ń lo igi tó ń bá sọ fẹ́ lómi pé igi yìí o àṣírí wà lára ẹ o èso yìí o àṣírí wà lára ẹ o anirọ́ pẹ̀ tí wọ́n bá mú èso yẹn tí wọ́n bá mú mọ́ báyìí tó bá mú mọ́ báyìí tó bá ṣe bó bá ṣe lọ́run ní kó ṣe tó bá gbàdúrà sí ó dẹ̀ máa ṣiṣẹ́ ìyanu nínú ayé yàn àní lọ́nà tó nọ́mà tó dẹ̀ pé gbogbo àwọn tó ń wà nípò lénìyẹn ọ̀pọ̀lọpọ̀ ájò ló gbé débẹ̀ ilé ayé ta wà yìí already àràgbé ni àṣírí lèèyàn fi ń rin ilé ayé láwọn tí ọlọ́run ti fún láṣìírí lọ́tún lósì ẹ̀yẹn wọn á wo àwọn ètò tó wà nílẹ̀ yìí ètò nípa àṣírí ọlọ́run ni ẹ wò ó téèyàn bá gbàgbọ́ ó lè padà di bílíọ̀níà lórí ọṣẹ tó wà lọ́mì torí àṣírí ọlọ́run ni ó dìpẹ́ǹdì bó ṣe máa bá kádàrá ẹ̀rìn ṣùgbọ́n gbogbo kádàrá tó bá lo nǹkan tó wà lọ́wọ́ mi nítorí pé àṣírí ọlọ́run ni kò lè ṣe àṣetì láyé ẹ wò ó ọṣẹ tó wà ń bì kọ́tà dàbí pé ó pọ̀ jù kán á lépa ẹ̀ tọ́sítà ọṣẹ ìbá tẹ owó ènìyàn ó ṣeé ṣe kó borí bọ́tà yẹn bá tilẹ̀ pọ̀ tó kò ní dárúkọ wọn ṣùgbọ́n àwọn ọ̀tá fúnra wọn náà máa fọ ara wọn ṣera wọn àṣírí ọlọ́run ni nígbà tí bíbélì wa sọ pé ẹni tó bá mọ ohun tó dára tí ò ṣe ẹ̀ṣẹ̀ ni nígbà tó ọlọ́run fúnyàn lẹ́bùn ẹ̀rí ọlọ́run dìdí sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n máa ń dìdí ní ìdí ẹ̀ àbí pé nítorí pé wọ́n fúnyàn lówó gọbọyí òun là ń ṣerú àwọn nǹkan báyìí fún bẹ̀tẹ̀ ọlọ́run sọ pé 2026 yìí òun ṣetán láti la gbogbo ènìyàn tó bá gbọ́ gbogbo ènìyàn tó bá ka ọ̀rọ̀ ọlọ́run kún náà àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́run ti ṣe irú ẹni tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí kórìíra ẹ̀ irú ẹ̀dá tó jẹ́ pé kò ní aláàánú irú ẹni tó jẹ́ pé kò rógolo ó nógo ẹ̀ kò rólogolo irú ẹni tó jẹ́ pé wọ́n ti ti ògo ẹ̀ mọ́lé irú ẹni tó jẹ́ pé ó ń darúgbó lọ kò rọ́mọ bí kò ráya kò rọ́kọ fẹ́ kò ráya ní
irú àwọn nǹkan wọ̀nyí òun lọ́lọ́run gbé kalẹ̀ síbí fún ìgbàlà fún àwọn tí ó bá gbàgbọ́ nínú Ọlọ́run. Wá gbọ́, Ọlọ́run jẹ́ Ọlọ́run ètò. Tí pásítọ̀ tó bá wò pé nítorí dísẹ́ǹsì ọ̀rọ̀ nìkan lòun máa kọ́yàn tóun á dẹ̀ gbàdúrà, ìwọ tó ní faith fine, ìwọ tó dẹ̀ ní faith fine. So ó wà bẹ́ẹ̀ kéèyàn kọ́yàn lọ́rọ̀ Ọlọ́run, kó mọ bó ṣe máa gbégbé ayé ẹ̀, kó dẹ̀ pàṣẹ ọ̀rọ̀ sínú ayé ènìyàn. Jésù náà ṣe bẹ́ẹ̀ nígbà táwọn 10 tó jẹ́ aláìsàn tọ̀ wá, ó dẹ̀ pàṣẹ, gbogbo wọn dẹ̀ rí ìmúláradá, bó tilẹ̀ jẹ́ pé ìkan ló wá. Bẹ́ẹ̀ náà ló dẹ̀ tún ti ṣiṣẹ́ ìyanu míì tó jí òkú dìde lórí pé kó kàn pàṣẹ pé jáde. Níbẹ̀ náà ló dẹ̀ ti mú itọ́, ló ti fi nulẹ̀, ló fi polẹ̀, ló fi sí etí. So bọ́lọ́run ṣe máa ń rìn kọjá ọ̀tọ̀ọ̀tọ̀. Ìyẹn ló jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lágbàáyé, ẹ̀yin ọmọ ológo, àsìkò yìí Ọlọ́run fẹ́ rìn kọjá lọ́nà tó ní agbára. Òun lọ́lọ́run ṣe gbé mi kalẹ̀ fún gbogbo etí tó bá ń gbọ́ ọ̀rọ̀ yìí. Ètò yìí lọ́lọ́run ní kì í ṣe fún gbogbo ẹnikẹ́ni tó fẹ́ là lọ́dún yìí, fún gbogbo ẹnikẹ́ni tó fẹ́ lọ síwájú lọ́dún yìí, fún gbogbo ẹnikẹ́ni tó fẹ́ ṣe rere lọ́dún yìí. Ètò àdúrà yìí òun lọ́lọ́run ti ṣe lóríṣiríṣiríṣiríṣi bó bá ṣe fẹ́ kó tó ni. Lẹ́yìn ìgbà tá a ti ń bẹ̀bẹ̀, tá a ti wà lórí ẹ̀bẹ̀ àti àdúrà yìí, àti rọ́pọ̀lọpọ̀ àwọn kọ̀ǹtrátọ̀ tó jẹ́ pé kò fi ó fi gbogbo last year ó kàn fi wà ní, tó ti gba iṣẹ́ tó dára. A ti rí ẹni tó jẹ́ pé agent tó jẹ́ pé láàrin 2 weeks ló talé tó ti wà lọ́wọ́ ẹ̀ lọ́dún 3. So ó ń já sí pé àwọn ìmísí Ọlọ́run yìí Ọlọ́run fàṣẹ sí. Àtẹrẹni tí ò tiẹ̀ níṣẹ́ rárá tó jẹ́ pé ara ẹ̀ ló ń tà lóbìnrin, tó dẹ̀ pé nígbà tí ó gbọ́ tó dẹ̀ ní orí ọ̀fẹ́ láti ní ẹ̀bùn Ọlọ́run yìí, lọ́sẹ̀ kan èèyàn fún ní 500,000 tó dẹ̀ bẹ̀rẹ̀ òwò tó bẹ̀rẹ̀ nísìn, òwò ti di owó gidi mọ́ lọ́wọ́ ẹ̀rí, tó dẹ̀ pé kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ayé rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ testimony ẹ̀rí, bóyá èèyàn kan wà, pàápàá àwọn tó jẹ́ pé wọ́n rìnrìn àjò kúrò lórílẹ̀‐èdè wọn, kí náà rìnrìn àjò fún? Gbogbo irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ọmọ ológo ni wọ́n, nítorí pé ojú kan ṣo tẹ́ wọn lọ́rùn. Wọ́n fẹ́ pọ̀ sí, wọ́n fẹ́ tóbi sí, wọ́n fẹ́ dàgbà sí, wọ́n fẹ́ wà nípò ọlá ipò ọlà. Òun ló mú wọn tán fi tẹ̀síwájú láti rìnrìn àjò. Okay, nígbà tí èèyàn bá wá rìnrìn àjò, báwo lè ṣe fẹ́ kórí? Àwọn aráalé máa retí ẹ̀ pé ó mú nǹkan bọ̀, òun dẹ̀ ní ó dọ̀hún, ó dàbí pé kò rí kankan ṣe. Now nítorí ẹ̀ lọ́lọ́run ṣe gbétò ìkalẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá travel out tó jẹ́ pé kò níṣẹ́, kò ríwèé gbélù, ẹlòmíì ti wà 30 years 20 years 25 years 15 years, ẹlòmíì débẹ̀ nítorí pé ó di ẹrù ẹ̀ dáadáa láàrin ọdún kan, oṣù 6, ọdún kan àbọ̀, ọdún 3. Ọlọ́run ṣe tiẹ̀. Wá gbọ́, wọn kì í mú late comer fún. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ní ìdìrànlọ́wọ́ Ọlọ́run lásìkò yìí, in tó máa ṣe ni pé kó kàn pè mí, hello prophet, kó dẹ̀ sọ fún mi nǹkan tó fẹ́. Pàtàkì nǹkan tó fẹ́ yẹn ni kó sọ. Tó o bá ti sọ, lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀mí Ọlọ́run á bà lé mi. In tó bá tọ́ sí ẹ kí n sẹ́ndì sí ẹ. Tó bá yẹ pé wà lókèrè gan ni nínú àwọn nǹkan tó wà níbí, ẹ̀mí Ọlọ́run á fọwọ́ tọ́ mi, màá sẹ́ndì ẹ̀ sí ẹ. Tí n bá ti sẹ́ndì ẹ̀ sí ẹ, gbàgbé ogun tó ń ja ayé ẹ̀ yẹn ó tán. Ibi tán fi ẹ́ pamọ́ sí ọ̀run gbé ẹ jáde. Àwọn nǹkan tó ń di nǹkan tó dàbí òkè ìṣòro wájú ẹ̀ ó di pẹ̀tẹ́lẹ̀. So àwọn àṣeyọrí, àṣeborí, àwọn ọlà tí ayé ti fi pamọ́, ọ̀run á darí ẹ̀ sí ẹ níta. Ìwọ ló kù. Wọ́n kàn fẹ́ kẹ́mi Ọlọ́run darí ẹ, nítorí pé iye àwọn tẹ́mi bá darí nìkan, òun ló ń bọ́ lọ́rùn ewu. Ìwọ tó ń gbọ́ mi káàkiri lágbàáyé, mo fẹ́ kó fi ẹ̀mí dán ẹ̀mí wò. Eléyìí ò ń ṣe irú tó ń wò, àbí irú tó ń rí, àbí irú tó ti mọ̀. Eléyìí jẹ́ àrà ọ̀tọ̀ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run. Fún gbogbo àwọn ọmọ Ọlọ́run, kò dí ẹ lọ́wọ́ àti sin Ọlọ́run. Ó tún dá ẹ padà síwájú Ọlọ́run ni, because nǹkan tó máa lò tó wọ́n máa fi gbàdúrà ni. Ṣùgbọ́n ní ọ̀nà tó rọrùn, láti jẹ́ pé nǹkan tó bá dẹ̀ ti sọ, bẹ́ẹ̀ ló máa rí. Àdúrà tó bá gbà nígbà tó bá ń lo àwọn iṣẹ́ yìí, ó máa rí bẹ́ẹ̀. Good spirit ló máa rí. Àwọn hard spirit, bad spirit yẹn máa fi ayé ẹ̀ sílẹ̀. Ìtẹ̀síwájú máa dé. Ògo tó dàbí pé òun ṣe làálàá lórí ẹ̀, á wá rọrùn fún ẹ. Wàá wá rí ògo ẹ lò. Mo gbàdúrà fún gbogbo yín tí ẹ̀ ń wo program yìí, kẹ́ ráàánú gbà. Ètò òun ni Ọlọ́run fi dá ayé àti ọ̀run. Ètò jẹ́ nǹkan pàtàkì. Èèyàn tó Ọlọ́run dá, Ọlọ́run ṣe létò ni. Wọ́n bu yẹ̀pẹ̀, wọ́n bu gbá, wọ́n bu ó gbà tó consult ẹ̀ tán, ó mí sí, ó wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Gbogbo nǹkan tó Ọlọ́run dá yẹn, Ọlọ́run fi ṣe ìkẹ́ gbogbo àwọn ènìyàn ni. Ọgbọ́n ìmọ̀ àti òye tí ò sí nínú àwọn ẹlòmíì, òun ni ò ṣe jẹ́ kó rí. Tọ́lọ́run bá wá fẹ́ lòmíì, tó bá introduce yẹ ọgbọ́n ìmọ̀ àti òye yẹn, kí ìrìn àjò ènìyàn lè rọrùn láyé. Ìwọ
má bá wọn kẹ́gàn ẹ̀, níṣe ni kó gbàgbọ́ lórí ẹ̀, kó dẹ̀ mọ̀ pé rere ni Olúwa, nítorí pé kò disturb church ẹ, kò disturb mosque ẹ, kò disturb ọ̀nà tó fi ń pe Ọlọ́run ẹ, ṣùgbọ́n ó tún mú ẹ pé kó lè tẹ̀síwájú. Béèyàn ò náwó kò rí ṣọ́ọ̀ṣì lọ, béèyàn ò rówó kò rọ́lọ́run sìn, bẹ́ẹ̀ tí ó di dandan fọ́mọ Ọlọ́run láti rí ṣe. Èmi sọ bẹ́ẹ̀ fún ẹ, tẹ́nìkan bá yọ kó má rí ṣe, àbí tẹ́nìkan bá ń sọ pé má dá lóhùn, ó ní nípasẹ̀ ẹ̀mí mímọ́ la ṣe àwọn nǹkan wọ̀nyí. Ẹ̀mí tó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀, àmì lòun fún gbogbo àwọn tó bá gbàgbọ́. Ẹni tó bá nídìí ìmísí Holy Spirit, òun ló máa lò ó. Tó bá ti wá lò, tó bá ti wá dára, fògo fọ́lọ́run, mọ̀ pé Ọlọ́run ló máa ń ṣe ohun gbogbo, kò sẹ́ni tó lè ṣe. Nọ́mbà náà ni 070-360-38757. Nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 070-360-38757. Bẹ́ẹ̀ tí ń pe nọ́mbà yẹn, prophet, ẹ jọ̀ọ́ nǹkan báyìí ni mo fẹ́. Sọ̀rọ̀ sí ọ̀kan náà, má ṣẹ̀ṣẹ̀ máa dribble àbí gbàdúrà lórí. Sọ̀rọ̀ sí ọ̀kan náà, kádùrá bá tọ́ sí ẹ, èmi ni máa gbà. Lórúkọ Jésù yóò dára fún wa o. Jésù Olúwa wa. Nọ́mbà ayọ̀ náà ni wọ́n ti pè yẹn, ìpè nọ́mbà yẹn kò lè rí àánú jẹ gbà, nítorí pé ire tó ń fò lásìkò yìí, ọ̀dọ̀ tèmi ló ń bọ̀, ìwọ̀n bí ọ̀dọ̀ tẹ náà ni. Ọ̀dọ̀ tèmi ló ń bọ̀ lórúkọ Jésù. Agbára náà gbọ́ alámáyé lè gbà ọ́. A tún padà bọ́ lọ́jọ́ mi, ire o.